ẹgbẹ́ òṣèlú apc gbọ́dọ̀ tọrọ àforíjì lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìpínlẹ̀ ọ̀sùn ọ̀làjẹ̀ǹgbèsì. akọ̀wé ìgbìmọ̀ ìpolongo ìbò fún sáà kejì gómìnà adémọlá adélèké nípínlẹ̀ ọ̀sùn amòfin pẹ̀lúmi ọ̀làjẹ̀ǹgbèsì ti sọ pé aláìlójútì àti ọ̀dájú ni ẹgbẹ́ òṣèlú apc, ó sì yẹ kí wọ́n tọrọ àforíjì lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìjọba tí wọ́n ti fi ara ní nípínlẹ̀ ọ̀sùn. àtẹ̀jáde kan tó fọwọ́ sí kà báyìí. mo ti ka àtẹ̀jáde kan tí ẹgbẹ́ òṣèlú all progressives congress apc ẹ̀ka ti ìpínlẹ̀ ọ̀sùn ṣe tí ọ̀gbẹ́ni kọ́lá ọlábísí sì fọwọ́ sí gẹ́gẹ́ bí ìdáhùn sí ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí mo ṣe lórí ìkànnì Reef FM. mo rí àtẹ̀jáde yìí gẹ́gẹ́ bí èyí tí kò ní làákàyè nínú, tí kò jinlẹ̀, tí kò sì ní ọgbọ́n kankan. dípò kí ẹgbẹ́ apc gbájúmọ́ àwọn ìṣòro tó dojúkọ àwọn ará ìpínlẹ̀ ọ̀sùn, wọ́n tún ti yí padà sí ìlara, ọ̀tẹ̀ àti ìkórìíra ara ẹni tí kò ní ìtumọ̀. èyí fi hàn pé ẹgbẹ́ òṣèlú yìí ń tiraka láti rí ibi tí yóò dúró nígbà tí ìṣàkóso adémọlá adélèké ti ń fi iṣẹ́ hàn gbangba tí àwọn aráàlú sì ti ń fi ìgbẹ́kẹ̀lé hàn nínú rẹ̀. àwọn àyípadà tí à ń rí lónìí ní gbogbo ìpínlẹ̀ ọ̀sùn kì í ṣe ìròyìn àfojúsùn, wọ́n hàn gbangba, wọ́n ṣe é rí, àwọn aráàlú sì ti jẹ́rìí sí ìgbẹ́kẹ̀lé tuntun nínú ìjọba adélèké yìí ti jẹ́ kó ṣòro fún àwọn tí ìṣàkóso wọn lọ́fíìsì kó fún ìnira láti bá àwọn aráàlú sọ̀rọ̀. àwọn ará ọ̀sùn tọ́ sí ohun tó ju ariwo lọ lásán, wọ́n sì yẹ fún ìdáhùn gidi. ẹgbẹ́ apc gbọ́dọ̀ ṣàlàyé kedere ohun tí wọ́n ṣe nígbà tí wọ́n wà lórí àga ìṣàkóso. wọ́n gbọ́dọ̀ ṣàlàyé ìṣòro ìṣúná, ìdínkù agbára iléeṣẹ́ ìjọba àti àwọn ìṣòro ìṣàkóso tó jẹ́ àmì ìjọba wọn, pàápàá jùlọ bí àwọn òṣìṣẹ́ ìjọba nípínlẹ̀ ọ̀sùn ṣe jìyà púpọ̀ lábẹ́ ìṣèjọba ẹgbẹ́ òṣèlú apc. owó oṣù wọn kì í ṣe déédéé, wọ́n já àwọn òṣìṣẹ́ fẹ̀yìntì kulẹ̀ púpọ̀. nítorí náà ó jẹ́ ohun ìyàlẹ́nu àti àìlọ́gbọ́n pé àwọn tí wọ́n ní ìbáṣepọ̀ pẹ̀lú àkókò ìṣèjọba yẹn ń gbèrò láti padà sí ipò agbára láì kọ́kọ́ jẹ́wọ́ àṣìṣe wọn. à ń pe ẹgbẹ́ apc ọ̀sùn pé kí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìtọrọ àforíjì kíkan lọ́wọ́ àwọn òṣìṣẹ́ ìjọba ìpínlẹ̀ ọ̀sùn kí wọ́n tó tún bẹ̀rẹ̀ ìpolongo sí àwọn olùdìbò. ìdájọ́ ara ẹni gbọ́dọ̀ wá kí ìfẹ́ agbára tó tẹ̀síwájú.